ẹ ní sùúrù bàbá ẹ wò owó ni mo fẹ́ kó fún yín yìí Ọlọ́run bá ní mo fi bẹ̀ yín ṣé mo wí pé àjọ ni ohun ìdẹ̀ lọ́wọ́ mi mò ń gbowó tí bá ṣe kó fún yín ẹ dáwó yẹn padà o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọ̀rẹ́ yín tó fẹ́ gbowó yẹn bá ẹ̀dẹ̀ mi sọ pé bá mi kó fún wọn lénìí ẹ má bá mi kó fún wọn lénìí tó bá ti kọ́ mi ọ̀nà àwọn àánú train mi ìmọ̀ kọ́ tó pé wọ́n lé wá bí ibi iṣẹ́ kan ló tún gbà lọ ó dàárọ̀ lákòótó délé tí àgbò fi dé bí bá. ọmọ àfi ṣe nǹkan rí lágbọ́ Ọlọ́run ẹ jọ̀ọ́ láti mo ṣe ń kó fún wọn sí ìyọ̀n lọ́wọ́ 5 yìí o wọ́n bá mi dáwó padà o ṣèbí náà bá sọ́mí lè dé dáko. mo mọ̀ lọ́wọ́ 5 ni máa kó ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọmọ àfi ṣe nǹkan rí lágbọ́ Ọlọ́run kọ́ fi ṣe ẹ ní sùúrù bàbá. sọ bó ṣe wà yín sí máa kó fún straight. ok nọ́mbà 7 ti tèmi ó possible yóò náà ló máa bá mi. ẹ yà sá báwo ni owó lè wá ṣe bí. ìyàlọ́wọ́ ẹ̀ ló jẹ́ pẹ́. ṣé mo kẹ́ sọ bẹ́ẹ̀ fún mi náà pé kéènì. ẹ bá kó. mo ti dánwó mo ti bẹ́ẹ̀ gbàjà máa lọ bá kí ló dé. ó sọ fún fún màá bẹ́ẹ̀ fi gbowó bí kẹ́ ẹ bá kó. sára máa sọ̀rọ̀ àyè máa kó fún ẹja máa lọ. kó fún mi ní ìsinyìí. bàbá ẹni sùúrù bàbá ìgbà tí máa kó yẹn fún yín mo ṣàlàyé fún yín pé kẹ́ bá mi kó fún wọn lẹ́nu kí ló ń ṣe tún sọ pé kọ́ máa kó kinní kan àti ló ṣẹlẹ̀ ayé máa máa dá sí ọwọ́ mi lọ èmi ló ń dájọ́ fún náà èmi ló ń dájọ́ fún. ó máa tó ṣẹlẹ̀ mo nílò owó ìnílé mo pe Azeez mo sọ fún pé mo máa fún ẹ ṣàlàyé fún mi pé nílò owó ilé sọ. ọdún ló ń bọ̀ lọ́nà yìí owó ilé mi náà fẹ́ lò tí mo ti fi ọkọ gbogbo àwọn èèyàn balẹ̀ bọ̀dá mi Awódélé àwọn ọmọ wọn gbogbo wọn mo ti promise ọ̀dá mi Gani mo ti promise ẹ̀ lówó máa kówó yẹn máa lè tètè ṣẹ́ lọ́la máa fọwọ́ ọdún ẹ̀ sí àwọn tí mo. sọ̀rọ̀ pé mo lọ sílé. àbábọ̀ pé mo lọ sílé. sọ̀rọ̀ pé mo lọ sílé lọ́la. ṣíṣẹ́ bá wá owó yìí ṣẹ́kọ̀ wá wúlò fún mi ìkẹ́ jẹ́ ní ìwọ ọmọ ìkẹ́ jẹ́ ní bá kó yẹn. jẹ́ni wá tẹ́lẹ̀ bá sẹ́kù. bí o lè tẹ́lẹ̀ bá sẹ́kù. ó má ṣe bẹ́ẹ̀. láìpù ni mo múnú nọ́mbà náà. lọ mú náà. òbí mi já máa lọ. bá tí wọ́n lówó yẹn fún yín. máa bọ́ mi o. kí ló fẹ́ ṣe é sí báyìí náà. máa kọ́ mi o. kí ló fẹ́ ṣe é sí. máa kọ́ mi o. sọ fẹ́ jà sí i. máa kọ́ mi. bàbá ẹni kókó mi. kí yóò máa fi nílẹ̀. ẹni kókó mi fún mi. kí ló fẹ́ ṣe. máa pé máa yẹ ẹgbẹ́ American citizen òun lọ dábò yìí. máa pe ọlọ́pàá sí ẹ o. ṣé gbọ́ máa pe ọlọ́pàá sí ẹ o. ẹni sùúrù bàbá ẹwà America is tẹ́ ń pariwo ẹgbẹ́ olóyè ń pariwo America ṣé ó dá bẹ́ẹ̀ ni torí pé jẹ́ sísì kẹlẹ̀ máa fi ré wọn jẹ. mi ìfìrẹ́jẹ́ wọ́n máa kó ti tèmi fún ẹ àdúrà láti wá pọ̀. wo bí ìṣòro jẹ́ ìjọ kìnnìkan fún ẹ. American citizen tó fi ráàdì mi gbogbo tó ṣe o ráàdì mi ni o o chaati mi ni o ṣíṣàṣì ni yá ló chaati mi mo tọ́ba bí ẹrẹ Nàìjíríà tó ń lọ yẹn tọ́ba bí ẹrẹ tí Abẹ́òkúta tàbí kò débàdàn tí wọ́n bá mú tiẹ̀ ta torí àwọn èèyàn ti rẹrú ẹ̀ sínú tẹ́lẹ̀ ọjà kínú bí ni ẹ bá bẹ́ẹ̀ mi dáadáa kí ní Abẹ́òkúta àbíbàdàn máa tún wá dé gáràjì pé ta ló fẹ́ lù mí o torí pé àbọ̀ ẹ pa àtẹ̀lé lù ẹnì kò lè ní ìlọ́wọ́ kankan tí mo fẹ́ kó fún ẹ tí bá wá dé Abẹ́òkúta tá a bá lù mí tí bá dé bàtà tá a bá lù mí ọmọ àlè ni ẹ kí ni mo fẹ́ ọmọ àlè ni ẹ mo ra fọ́ kẹ́rì ó kówó mi náà ẹ̀yin lẹ fà ó. ó má bínú mi ni mo fà á nítorí Ọlọ́run torí pé àwọn ọlọ́mọ yín wá ni mo ṣe kó yẹn ó lè náà tún máa rí yín ó lè tún níwájú ìwà ilé nì òun ló ń sọ bẹ́ẹ̀ torí Ọlọ́run tó bá di sẹ́wọ̀n ìmọ̀ àkókò fún yín ẹ méje kọ́ lọ́hùn torí Ọlọ́run bàbá ẹjọ́ ìkúnlẹ̀ mi ẹjọ́ torí Ọlọ́run ẹ má ẹ̀kọ́ náà ẹjọ́ radness ṣá ẹjọ́ ẹ má bínú mi ni mo fà ẹ má bínú bàbá ẹ má bínú torí Ọlọ́run. ẹjọ́ ìwà ẹ̀kọ́ hold on ǹjẹ́ mẹni tẹ́ pè ní Ìjàdùn Adé olówó òjijì yóò mo ti béèrè lọ́wọ́ àwọn èèyàn ní o ẹgbẹ́ Ìjàdùn Adé olówó òjijì ó láwọn kan máa dàbí tí bá ti béèrè ní ó láwọn kan máa dàbí ó ní ìwò oòrùn anywhere àti bá dé ní anywhere àti bá dé ní tó láwà yìí akẹ́dẹ̀ẹ́bí láwà yìí ọjọ́ tá ní títí béèrè tẹ́ máa lù mí béèrè ó tẹ́ máa lù mí ládàá
mi ìrẹ́ rẹ̀ kankan tó bá ọ̀dọ́ bá dé ṣe kíkì tó ń ṣe ẹ̀ tó máa nà yín báyìí. Ó lè yẹ máa lù mí ní ẹ ṣe ẹ bá lọ tí. Òkè Àdó mò ń lọ sẹ́ Òkè Àdó junction gangan lẹ wà yín gangan lẹ ń lọ bẹ̀. Wàá jẹun ọmọ sàbí. Sókè Àdó junction mo wà yìí. Ibẹ̀ gangan lẹ wà yìí. Nílé bàbá olówó òjijì. Bàbá Ọlá nìyẹn. Ọtí dá mọ́. Bàbá Ọlá nìyẹn kò sẹ́ni tó dá wọn ládùúgbò yìí. Ọtí tó èmi àti bàbá ẹ̀ lájọ wà ní Amẹ́ríkà bàbá Ọlá. Ìyẹn Ìjàgbádé. Àjọ wà l'Amẹ́ríkà ni. Ibẹ̀ mo ń lọ ilé wọn, mo ń lọ agboolé wọn. Ilé wọn ò jìnnà sí ìbàyẹ̀ gangan ní wọn bẹ́ẹ̀ ni. Ó sọ pé tí bá ti débẹ̀ òun máa ní ká lù mí, mò ń wẹ́ni tó fẹ́ lù mí nìbàdàn yìí kò sí. Tó bá máa lù yìí kọ́ nù yìí kí ló kọ́ tèmi bẹ́ẹ̀ kọ́ lù yìí tó bá fẹ́ lù yìí lọ sọ́dọ̀ kọ́ lọ àbẹ́fẹ́ kọ́ lọ yìí junction yìí. Àwọn tí ò bá mọ̀ jàdó adébẹ̀ kẹfẹ́ náà ni àwọn tó bá mọ̀ ni mo fẹ́ ká lù mí. kò sí kan tó payé tèmi bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ free mi. Ibo náà pé ibo yìí bẹ̀ yẹn ni kò jìnnà síbẹ̀ yẹn lọ bá wọn kọ́ náà yìí mọ́ bẹ́ẹ̀. Olóṣì ló tẹ̀ wọ́n bí pé yóò sọ̀rọ̀ gidi dáadáa pé yákẹ́tì ẹ̀ fún ní dọ́là èèyàn mélòó náà ló mọ dọ́là níbí tí bá mọ̀ dábẹ́kúta ara máa gbà o. Ó ní wọn á lù mí àbẹ́yìn fẹ́ lù mí ni. Kí ló wí? Ẹ bá nà mí nìbàdàn tí mo wà yìí. Tó bẹ́ẹ̀ lù mí nìbàdàn tẹ́ wà yìí. Tó bá jẹ́ pé òye yìí ló rẹ́ sí mi, tó bá yẹ ká yìí jàdá ló rẹ́ sí mi. Ẹ wá lù mí. Ẹ bá lù ta ni èmi kẹ̀. Kò sí ní kẹ́lẹ́ lù nìbàdàn. Àgbálẹ̀ ní sí lẹ́sẹ̀kẹsẹ̀. Kí ló wí? Kí lẹ mú bọ̀ bẹ́ẹ̀ ti lọ? Àgbálẹ̀ ti lọ kí lẹ mú dé? Tí mo mú lọ tí mo mú dé lọ́sẹ̀. Ẹ̀yẹ wá tẹ́ sí mi. Ẹ̀yẹ dúró. Ẹ̀yẹ dúró. Ẹ̀mẹ́ta ni máa nà láàyò. Ẹ̀ẹ̀kan tó ti lọ yẹn ló ti nà mọ́. Máa nà tán àwọn dájú ẹ̀ àwọn náà máa gbẹ̀ lọ́wọ́ mi. Ìyé mi, ṣé mi ni dádì ẹ̀ tó máa gbẹ̀ lọ́wọ́ ẹ̀? Bàbá ọmọ yín ló mú yín gbọ́rọ̀ ẹ má gbé sọ. Ó janu tẹ́nìtì lọ láyé ẹ̀, ó janu. Ṣóṣèlú. Ìyèdè. Wọ́n fẹ́ gbé fóònù yìí lẹ́gbẹ̀ẹ́. Wọ́n dá mi lóhùn dáre. Fóònù Nàìjà ni. Ó dẹ̀ mọ́ tó bá dé torí ẹ̀ má gbé fóònù Nàìjà báyẹn sì. Bàbá kì í ṣe gbogbo ẹ̀kọ́ Nàìjà ló ń gbówó dé o. Àwọn kọ́ mi wà lọ pé important message ló jẹ́. So tẹ bá ti rí kọ́ Nàìjà ẹ gbé mọ nǹkan tó ṣẹlẹ̀ tó fẹ́ sọ fún yín ẹ gbé. Ó dà nígbà yẹn gbé nígbà mo gba ọ̀rọ̀ yẹn gbọ́ ọmọ bàbá wa. Hello. Hello. Ìjàjáde olówó òjijì. Mo ti wà Nàìjà báyìí o. Mo ti dé. Èmi mo ń pè ẹ́, àyọ̀sẹ̀ ló ń pè ẹ́, bàbá Amẹ́ríkà ló ń pè ẹ́. Bàbá l'Amẹ́ríkà ní sá. Bàbá l'Amẹ́ríkà ní. Ṣe rí nǹkan báyẹn. Bàbá wo ni? Ó ti wà Nàìjà. Wọ́n enjoy Nàìjíríà. Wo ọmọ àlè ni ọ́. Fún ọ pé mo ti lọ sí Ìbàdàn. Mo dé Ìbàdàn. Mo dé oríta mẹ́ta nìbàdàn. Mo dé bí roundabout ọ̀nà wo yẹn. Ní ìrẹ́ nìkan kan àwọn tó lọ́ máa lù mí. Ní ìrẹ́ yẹn kankan tó máa lù mí. Ó lọ Ìbàdàn. Ṣé lórí ọ̀rọ̀ tá a fi dápàá kó tó kú òǹbí yẹn ó lọ gba Ìbàdàn lọ sí? Mo dé Ìbàdàn, mo dé Ìwó road. Ok o rẹ nínú ẹ̀ ń bàdàn àbí? Mo dé Mọ́kọ́lá, kò síbi tí mi ì dé nìbàdàn, mo ń wẹ́ni tó máa lù mí bóyá wọ́n ti rán yẹn lẹ̀, kò sẹ́ni kankan tó fẹ́ lù mí. Mo dé yànà Liberty lókè àdó, kò sẹ́ àwọn tọ̀tún tí mo expect pé wọ́n máa lù mí, ẹ tún tọrọ owó lọ́wọ́ mi ni. Ó bá wà important ní oh shit. Anyway ó lè rí bẹ́ẹ̀ dad mi ti kú ẹ̀mí ilẹ̀ fi bẹ́ẹ̀ súnmọ́ Ìbàdàn lọ títí tó mọ̀ àwọn gbogbo àwọn èèyàn mi àti ibi tí mo dàgbà tí àti ibi tí mo yú ìsúnmọ́ jù Abẹ́òkúta ní tí ò lè lọ Abẹ́òkúta. Mi ní kankan ṣe tí mo fẹ́ ṣe l'Abẹ́òkúta o àbọ̀ torí títí ẹ mo fẹ́ já fọkọ̀pọ̀ ẹ màá wá dé Abẹ́òkúta sáà níbo ni agboolé bàbá ẹ wà l'Abẹ́òkúta. Òkè Àgọ́ Òwu ni agboolé wa l'Abẹ́òkúta ilé wọn ò jìnnà sí Palace Olówu. Òkè Àgọ́ Òwu àbí Òkè Àgọ́ Òwu l'Abẹ́òkúta àbí. O màá fi ṣiṣẹ́ ṣe màá fi ṣiṣẹ́ ṣé ẹni kọ́mpáàdì níbẹ̀ ni. A ní compound náà Ìjàdù Adé compound. Ìjàdù Adé compound wàlẹ́ màá já irú ẹ̀ máa dé ibẹ̀
kí ni mo rí màá dé Abẹ́òkúta pẹ̀lú tó wí tí bá tún wá dé Abẹ́òkúta tí ìbá èèyàn tó máa lù mí sákò ní New York ni o kí n tó dé kan sákò New York ni o sọgbà tí mo wí kan sákò New York kan máa lu èmi yẹ ká fi síbẹ̀ yẹ ká fi sí. ṣe ni pé mànàfọ́ká ni máa yìí sá ó kó owó àjọ mi ó gba owó àjọ mi tó yẹ kó kàn mí ó gbà lọ Nàìjíríà ìyẹn bàbá alamẹ́ríkà ni ọ̀rẹ́ yín ni wọ́n. ó gbowó àjọ mi. ẹgbàrí kankan náà nìyẹn No. ẹjọ́ lẹ̀pọ̀ ni. ó máa ń lọ káàkiri pé òun fẹ́ kí tí n bá tó bẹ́ẹ̀ kí n jẹ́ kọ́ ráìdì òun Nàìjíríà pé òun lè jẹ́ ọ̀rọ̀ tẹ́kọ̀ fi jọ dápàrà gbà yẹn. Yes. ẹ jẹ́ kọ́ mọ̀ pé ẹ dápàrà ni. anyway ó ti sọ́dọ̀ tán ẹ̀sà ẹ̀fẹ̀ kan balẹ̀ kankan náà. ẹ̀kọ́ ń rò bẹ́ẹ̀ ni wéré ni o ọ̀gbẹ́ni ó yá ó yá. bẹ́ẹ̀ máa jẹ́ kó gbà tó bá try any nonsense pẹ̀lú mi o akọjá ni o ọ̀rẹ́ yín náà ni wọ́n. ok kúkúrò gbọ́